mo kí bàbá mi ẹ̀yin màmá mi, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo rò pé ó dùn ní mi díẹ̀ láì tí ó nídìí kí n ṣe mọ́ ṣàlàyé ara mi, but orúkọ mi Sunday Adé, mo ti gbóyún mọ́ Sunday Igboho. Ìdí tí ó ṣe wà very important, tó ṣe kókó ká gba Yorùbá nìsan ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn, tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa oúnjẹ egun, ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀. Ẹ̀yin náà wọlé nísìnyí gbogbo ìlú káàkiri, pàápàá kódà gan ká mọ̀ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan, ní gbogbo Áfíríkà, Nàìjíríà àníná, àlómi, kò sí security, kò sí healthcare, kò sí nǹkan kan tá a lè sọ yìí pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá a fi sọ yìí pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ́yìí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé yìí, gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa, àlépo, àní gold, àní marble, many things nǹkan la ní, àní kòkó tá a lè fi túlù wa ṣe tílù wa dẹ̀ máa wà òkè, tó jẹ́ pé gbogbo àwa tá a jọ mọ nílùú ó yẹ kọ́kẹ́ wa balẹ̀, kò sí nǹkan tá a fẹ́ mọ́ lọ sí nílùú olù káàkiri, ìlú òkè òkun káàkiri. Pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé tí wọ́n kàn wà tó ń ṣe wàhálà káàkiri ìlú. Bí ẹ̀ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá, ó yẹ kẹ́ pìtì àwọn tó ń jáde kúrò ní ìlú tó ń lọ ń ṣerú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀. So ìdí nìyí tí gbogbo wa gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, ká fọwọ́sowọ́pọ̀, kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀, kájọ jàfẹ́tọ̀ wa, káwa wa ṣe máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà. So ká dá dúró, ká ní orílẹ̀-èdè tiwa, ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọ̀dọ́ tó rí wọn pé tí wọ́n ṣe àkóso ìlú yìí. Ọlọ́run níjọba jẹ́ o, Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa, ojú ọ̀dẹ̀ ní ti gbogbo aláṣẹ Ọlọ́run, adéjọ délẹ̀ rere ṣe gan. Pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sì àìtí kó lórí ohun tó gbé mi dìde gangan lórí ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ tó mọ̀ ẹ̀, la dẹ̀ mọ̀ díẹ̀. Àti kó nílùú abẹ́ Nàìjíríà náà la ṣe wà, àní security lẹ́wà, àwọn bàbá wa ò lè lọ sóko, wọn ò lè dáko mọ́, iṣu di nǹkan tó wọ́n gógó, ata di nǹkan tó wọ́n, ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà, ẹ̀wà di nǹkan tó wọ́n, àgbàdo wọn, gbogbo nǹkan wọ́n, gàrí wọn, nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko, kò sí security, kò sẹ́ni tẹ́yìn. Báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko, Fúlàní ó jí wọn gbé wọn rẹ́pù wọn. Kò sẹ́ni tó free. Nígbà kan táwa gbọ́njú, tá bá jí, a lè wà lálẹ́, tá máa sùn níwájú ilé bàbá wa, tó jẹ́ pé ìgbà míì tẹ́ bá kéèyàn tó jí lè tago 5 aago 6 tí ó sẹ́ni kankan tí ó jí pé mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa, tí ó sẹ́ni kankan tí ó disturb yín, tí ó sẹ́ni tí ó dá yín lọ́nà. Gbogbo sí èyàn ò lè dánrẹ́ wò mọ́, tó bá gbéra látẹ̀kọ́ sí Ọlọ́run bá dẹ̀ wàhálà ni. Tó bá dá ẹ lọ́nà tó gẹ̀ẹ́ta ní, tó bá ti kọjá tó gẹ̀ẹ́ta ní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán, àwọn Fúlàní okùn bẹ̀ tó kó bọjá náà tó jiyàn gbé, wọn ni kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa. So ìdí nìyí, gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò, wọn ò ṣe ohun tó yẹ kó ṣe, wọn fún wa security, wọn fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó. Pàápàá jùlọ security wà very important. Àwọn tó wà lókè òkun ò lè wálé, tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n, ẹ̀rù ń bà wọ́n pé kán mọ́ já wọn gbé, kán mọ́ ṣe jàǹbá fáwọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. So gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa. Kò sí security lórí ilẹ̀ wa tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá, kò bójúmu rárá. Gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí, ó di dandan ká jà fún. Ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ jẹ́ àjọ dìde, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká búra wa o, ẹ má jẹ́ ká búra wa. Tẹ́nìkan máa ń pariwo wípé ìlú ò dá nǹkan wà òkè, kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí, kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀, kájọ jókòó, kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀, kájọ bí ọ kí ni wọ́n rí, kí òkè ọ̀nà wo la lè gbà, báwo la ṣe fẹ́ sí tí kò fi dá. Kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà, ká mọ búra wa, kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé, ká pera wa jókòó, ká bára wa sọ̀rọ̀. Láàrin mi àti ẹ, àtiwọ́ tó ń gbọ́ mi, àtiwọ́ tó ń wò mí, ṣé ìlú Nàìjíríà lálàáfíà? Ṣé security wà Nàìjíríà? Ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí, tó ń gbọ́ mi, tó ń bú mi lọ́wọ́lọ́wọ́, tó lórí mi ò pé, tó ní mi mọ̀ tí mò ń ṣe, àtọwọ́ tó ní mò ń wá tí máa jẹ, tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ. Níwọ̀ tó tó mi, tó lé mi wá tí máa jẹ, tó ń bú mi, tó ń sọ oríṣiríṣi wọ́ láàrin mi àtiwọ́, tí wọ́ gẹ́gẹ́ tó, tí wọ́ sọ lálàáfíà nínú ọkàn rẹ̀. So o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀, so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlẹ́ ó balẹ̀. So o lè ṣe ohun tó wù ẹ́ sórí, kán mọ́ mú ẹ ní yahoo sọ fún mi. So o lè wọ́sọ, o lè gbé mọ́tò tó dáa kó rìn gbòòrò, kán mọ́ pé ẹ lólè tàbí kán pé yahoo àbí kó pé ẹ ní kankan kán mú ẹ. So gbogbo orúkọ báyìí
nu ọkàn rẹ̀ wọ́n gan mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò ní rònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún tẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́nítẹ̀ tí ààrẹ ń jẹ wá lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ojú ọ̀dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ayọ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run máa sọdún ìfún wa ṣe mo dúpẹ́. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣaláìsí tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo ohun tí ó tọ́ láti jẹ́ ká kúrò nínú ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà kí lẹ rí sọ̀rọ̀ yẹn. nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn Ọlọ́run tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí Ọlọ́run jẹ́ ká ní òtó wọn ká tó jáde láyé so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ àgbàlagbà dẹ̀ ni wọ́n ẹ̀dẹ̀ gbogbo tí wọ́n ti bírò àwọn ìyá yẹn tí wọ́n ti gbogbo tí Yorùbá ti ń jìyà bọ̀ tí wọ́n dẹ̀ stop títí tó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí sí bó ṣe máa lọ táwọn náà tún nílé sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn ara nǹkan tí mọ̀mọ́ yẹn rí nìyẹn pé ẹ̀yin tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ẹ jàfẹ́tọ̀ yín ikú ti ń gbóhùn lọ o ẹ mọ́jì ó rẹ̀ yín o so ìdí nìyẹn sọ Ọlọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́ ní ká gbà á ẹni tí ó mọ̀ kó mọ̀ a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká jọ jàfẹ́tọ̀ yẹn ká dẹ̀jọ gbà á kì í ṣe pé ẹnìkan ò lè dá sí gbogbo ala ní láti jọ ṣe é so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ táwa jí ni pé àwọn ti ń lọ nìyẹn o àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe Ọlọ́run àfáwọn ṣe ṣùgbọ́n yìí Ọlọ́run fún ẹ̀yìn sí ẹ̀yìn ọ̀dọ́ àsìkò yìí ẹ̀dẹ̀mọ́ jẹ́ kó rẹ̀ yìí owó ni mọ̀mọ́ pa fún wa sọ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa ṣùgbọ́n Ọlọ́run jẹ́ mi ti wà ní ogun àmín.